wọ́n ní mo fi ṣe oògùn owó ni. Obìnrin tó wá níjọ́ yẹn tí mo sọ̀rọ̀ ẹ̀ wípé mo gbé láti Ọjọ́ta lọ sí Ògbómọ̀ṣọ́ tó tún padà wá s'Ékòó wá bá mi. Wọ́n ní mo fi ṣe oògùn owó ni. Wọ́n nígbà tí mo lò ó tí àsìkò tó láti béèrè ẹ̀tọ́ ẹ̀ pé n ló padà wá yẹn. Etí mi mà ti gbọ́, bẹ́ẹ̀ ni ojú mi ti rí nǹkan tó pọ̀. Orúkọ mi ni Oyèwùmí Lateef Olawale, tí mo jẹ́ ọmọ bíbí ìlú Ògbómọ̀ṣọ́. Èmi ni mo sọ sítórì kan tí olóògbé Kọ́lá Ọláwuyì tó gbé jáde ní ìgbà kan, ó ti pẹ́, lórí ẹni tó gbé òkú láti Ọjọ́ta lọ sí ìlú Ògbómọ̀ṣọ́. Èmi ni mo sọ. Lẹ́yìn ìgbà yẹn ni mo tún sọ ní orí ibi tí mo wà yìí náà, nítorí pé èmi gangan tí mò ń sọ̀rọ̀ yìí ló ṣẹlẹ̀ sí, tí kìí ṣe àròsọ, tí kì ò dẹ̀ sí nǹkan tó ń jẹ́ àsọdùn nínú ẹ̀. Débi pé gbogbo àwọn tó mọ̀ mí ní ìgbà yẹn, tí wọ́n gbọ́ gbogbo kinní yẹn, gbogbo wọn ló mọ̀ wípé kódà mo rí èèyàn tó pè mí tó sọ wípé ṣó yẹ kí n lọ máa sọ irú life story yẹn níta ni, ṣé pé mi ò mọ nǹkan tí ó lè cause. Èmi wá wò wípé kò sí nǹkan tó yẹ kó cause, pé mo fi ń kọ́ àwọn èèyàn náà lẹ́kọ̀ọ́ ni. Nítorí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọkùnrin ká má lọ ṣe irú mistake yẹn. Because irú mistake tèmi ṣe yẹn, tó bá lọ jẹ́ wípé mo jẹ́ ẹnìkan tó yára láti máa súnmọ́ obìnrin, kí n la mọ̀ tí ì bá ṣẹlẹ̀. Ìyẹn ló jẹ́ kémi wò wípé ká sọ síta, ká fi kọ́ àwọn ọkùnrin bíi tiwa, ká kọ́ wọn lọ́gbọ́n. Ṣùgbọ́n lẹ́yìn interview tí mo ṣe lórí ìkànnì yìí, etí mi mà ti gbọ́, bẹ́ẹ̀ ni ojú mi ti rí nǹkan tó pọ̀. But nǹkan tó kàn surprise mi jù ni wípé ṣé làwọn èèyàn kan ń pè mí. Ẹni tí ó tiẹ̀ kọ́kọ́ pè mí, ó ní ṣé mi ni mo sọ story yẹn, mo ní ẹ. Wọ́n ní wípé obìnrin tó wá níjọ́ yẹn tí mo sọ̀rọ̀ ẹ̀ wípé mo gbé láti Ọjọ́ta lọ sí Ògbómọ̀ṣọ́ tó tún padà wá s'Ékòó wá bá mi. Wọ́n ní mo fi ṣe oògùn owó ni. Wọ́n nígbà tí mo lò ó tí àsìkò tó láti béèrè ẹ̀tọ́ ẹ̀ pé n ló padà wá yẹn. Mo wá wò wípé ẹ gbà mí, èmi ò ṣoògùn owó. Even gbogbo táìmù tá à ń sọ yẹn, kí ni mo ní? Mi ò ní nǹkan kan. Mo ṣẹ̀ṣẹ̀ jáde school tí mò ń tẹ̀lé mọ́mì mi ṣe bísínẹ́sì tí wọ́n ń ṣe ni. Kò sówó kankan before then. Even mi ò ní parọ́ fún yín, kò sí owó kankan after then. Kò sí. Ó wá yà mí lẹ́nu páwọn èèyàn ní mo lò ó ni. Ẹ jọ̀ọ́, ẹ̀yin aráalé, mo fẹ́ kí ẹ jọ wo nǹkan kan tí mo fẹ́ sọ yìí. Ẹ jọ̀ọ́, téèyàn bá fi èèyàn ṣe oògùn owó, tó lo èèyàn tó fi ṣe oògùn owó, tẹ́ni yẹn bá wá padà wá láti wá béèrè ẹ̀tọ́ ẹ̀, ẹ jọ̀ọ́ ṣó yẹ kó escape ẹ̀ ni? Kò ní escape, because àwọn àgbàlagbà ní igbá téèyàn bá fi wínkà ló fi ń san. Gbogbo àwọn tó dẹ̀ ń ṣe nǹkan yẹn náà ti mọ̀ wípé tẹ́ni yìí bá ti dé àsìkò tó nìyẹn. But èmi ni mò ń bá yín sọ̀rọ̀ lénìí tí ò sí anything. Àwọn tó mọ̀ mí bí mo ṣe ń sọ̀rọ̀ yìí mọ̀ bí mo ṣe ń gbé, wọ́n mọ̀ bí mo ṣe ń live, wọ́n mọ life mi láti ìgbà yẹn títí dìsìn. Ẹ jọ̀ọ́, ń bo lògùn owó ti wá jáde o. Mo kàn tún sọ eléyìí láti correct impression àwọn èèyàn. Èmi ni mo sọ o, èmi náà lẹ́dẹ̀ tó ń wò yìí. Èmi ò ṣoògùn owó o. Mi ò ṣoògùn owó o. Torí ẹni tó bá ṣoògùn owó tírú ẹni bẹ́ẹ̀ bá wá, kò sí bó ṣe lè escape ẹ̀. Torí ó ti gbádùn owó yẹn. Ó yá ni, ó dẹ̀ gbọ́dọ̀ lọ san. Èmi ò ṣoògùn owó o. Ìyẹn ìkan. Ìkejì tí mo tún ń gbọ́ tó tiẹ̀ wá funny sí mi díẹ̀. Bí mo ṣe fẹ́ sọ eléyìí, ẹ má bínú. Lóòótọ́ mo níyàwó. But gbogbo wa náà, ọkùnrin ni gbogbo ọ̀pọ̀lọpọ̀ wa tẹ́ ń wò mí. Níṣe lèèyàn kan tún lọ bára wọn tó jóbìnrin. Ló ní pé, Prince náà máa ń pè mí táwọn èèyàn mọ̀ mí dáadáa nínú iṣẹ́ orí ìtàgé yìí. Even bí mo ṣe ń sọ̀rọ̀ yìí, ó possible kẹ́ni tó sọ̀rọ̀ yẹn máa gbọ́ fúnra ẹ̀. Tọ́lọ́run bá jẹ́ kó gbọ́ interview yìí, tí mo dẹ̀ mọ̀ pé ó máa dọ́dọ̀ ẹ̀. Ṣé ló lọ bá èèyàn kan, ó ní Prince ti toast òun rí. Òun dẹ̀ like Prince gan.
ṣùgbọ́n nǹkan ẹyọ kan wà tí ò lè jẹ́ kóun fẹ́ prince. Ọ̀rẹ́ yẹn wá ń béèrè pé kí ni nǹkan yẹn, ó ní èmi ẹni tó ti jẹ́ ọkọ òkú tẹ́lẹ̀ tóun àti òkú tí wọ́n jọ ń gbé tí wọ́n jọ ń ṣe. Ẹ̀yin ará ilé, mo lérò pé gbogbo wa la gbọ́ bí mo ṣe sọ story yẹn nígbà yẹn. Èmi àti ẹni tí mò ń sọ yẹn àjọ gbé o. Kò dẹ̀ sí nǹkan kan tó da èmi pẹ̀lú ẹ̀ pọ̀. Bí mo ṣe sọ nígbà tí mo kọ́kọ́ sọ náà ni mo tún sọ yìí. Ẹni tí Ọlọ́run lò láti save life mi nígbà yẹn, ó ní tó bá jẹ́ pé nǹkan kan ti wà láàrin èmi àti ẹ̀, ó ló possible kó má ṣe àtúnṣe. Ẹjọ́ ń bo mo ti wá ní nǹkan kan ti wà láàrin wa o. Ibo lèmi pẹ̀lú ẹ̀ ti jọ gbé o. So mo kàn ń sọ ilé yìí fún ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tá a máa ń comment tá a bá ti wo oríṣiríṣi nǹkan. Ṣé rí ẹni tí ò bá dé oko ẹlòmíì rí, á ní kò sí oko tó tó ko bàbá òun. Ìrírí tẹ̀ ń wò yìí ó dẹ̀ ṣàgbà ọgbọ́n. Ọ̀pọ̀lọpọ̀ orírírí ni. Ẹni tó bá rí ìrírí rí kò ní sọ pé ẹni tó bá sọ tiẹ̀ pé irọ́ ló ń pa. So gbogbo comment gbogbo ẹ̀ là ń rí, but tí a bá ń gbèrú ìgbésẹ̀ yẹn, ẹlòmíì ò ní sọ tiẹ̀ láti kọ́ wa lọ́gbọ́n. So n tí mo kàn wá lénìí láti wá correct nìyẹn. Ẹ ṣé. Ẹ ṣeun gan bàbá. Bàbá, àwọn nǹkan tí ẹ wá sọ yìí, níbo lẹ ti gbọ́ àwọn nǹkan wọ̀nyí? Number one, àwọn àgbàlagbà ní bá a ṣe ń yọ́ só là ń yọ́ gbọ́. Mo sọ fún yín pé lọ́wọ́ ibì kan síbì kan, àwa náà kì í ṣe ẹni tí wọ́n mọ̀ rárá. Gbogbo àwọn tó mọ̀ mí tí wọ́n gbọ́ interview yìí ni mo fi mọ̀ pé kinní yìí rìn. Kódà ibi tí mi ò ti expect, wọ́n pè mí níbẹ̀ tí ò ń ṣe Nàìjíríà. Nínú tọ́pọ̀lọpọ̀ tó ń pè mí ń sọ, òun ni nǹkan tí mo sọ jáde yìí. Ẹ ṣeun gan bàbá. Kó tó dín pé ẹ wá sórí ìkànnì yìí láti ṣàlàyé àwọn nǹkan tí ẹ sọ yìí, ẹ fi wá ń pé àwọn bàbá wa Kọ́láwọlé Ọláwòyí, àwọn náà ti pè yín pé wọ́n ẹ̀dẹ̀ ti ṣàlàyé àwọn nǹkan wọ̀nyí, ẹ ti ṣàlàyé fún wọn. Ṣùgbọ́n ọjọ́ tí ẹ sọ yìí, ọjọ́ náà ti pẹ́ sígbà tí ẹ wá sórí ìkànnì wa tẹ wá ṣàlàyé àwọn nǹkan wọ̀nyí. Bàbá, lẹ́yìn ìgbà tẹ ṣàlàyé àwọn nǹkan yìí, báwo ni àwọn ènìyàn tẹjọ́ ń gbé àbí ládùúgbò, báwo ni ìwà wọn, báwo ló ṣe ń ṣe sí yín? Ǹjẹ́ ṣé lẹ́yìn ìgbà tẹ sọ àwọn nǹkan yìí, ǹjẹ́ ṣé ìwà wọn ṣó yàtọ̀ sí yín ni? Àbí kí ni nǹkan tó ṣẹlẹ̀ ọgọ́ lẹ́yìn ìgbà tẹ sọ àwọn ọ̀rọ̀ yìí? Ẹ ṣé olóòtú. Ṣé rí nígbà mo tiẹ̀ kọ́kọ́ sọ yẹn tí Kọ́lá Ọláwòyí gbé. Bẹ́ẹ̀ni. Ẹni tó bá máa pa irọ́ ló máa ń sọ pé ẹlẹ́rìí òun wà lọ́run. Living witness tí ọ̀rọ̀ ti Kọ́lá Ọláwòyí tó gbé ó wà láyé lénìí. Even sọ̀rọ̀sọ̀rọ̀ ni. Sọ̀rọ̀sọ̀rọ̀ ni. Bí mo ṣe ń sọ̀rọ̀ yìí tó náà bá gbọ́, òun fún rẹ̀ á mọ̀. Ṣé rí ìhùwàsí àwọn èèyàn nígbà yẹn ó wá yàtọ̀ sí tìsín tí mo sọ ní orí ìkànnì yìí. Torí nígbà yẹn, ẹ mọ̀ àìtí ìmọ̀yàn náà lọ títí. Gẹ́gẹ́ bí mo ṣe sọ fún yín pé a ṣẹ̀ṣẹ̀ ń gbé life nítorí mo ṣẹ̀ jáde school tí mò ń bá mọ́mì mi ṣe business díẹ̀ ni. Ṣùgbọ́n ṣé wá rí tẹ́lẹ̀ yìí, àwọn response tí mò ń gbọ́ ó yàtọ̀ sí tìgbà yẹn. Àwọn tó gbọ́ kinní yìí nígbà kan tí wọ́n mọ̀ wípé lóòótọ́ ni, tó súnmọ́ mi, mo rẹ́ni tó pè mí pé why tí mo lọ sọrú nǹkan tí mo lọ sọ yìí. Tó yẹ kí n lọ sọrú ẹ̀ síta. Èmi ò mọ̀ táwọn èèyàn máa sọ. Kí ni wọ́n fẹ́ sọ? A fi ń kọ́ra wa lọ́gbọ́n ni. Èèyàn ń kọ́ra èèyàn lọ́gbọ́n ni. Nǹkan téèyàn ò bá mọ̀ ó ṣàgbà ẹ̀. Reason tí èmi ṣe sọ nìyẹn. Inú àwọn nǹkan tí mò ń gbọ́ àti tí wọ́n ń ṣe, òun náà lẹ gbọ́ tí mo sọ lẹ́ẹ̀kan yẹn. Àbí? Okay, assuming pé bóyá irú ẹni tí mo ló sọ̀rọ̀ yẹn, tó bá wá jẹ́ pé lóòótọ́ mi ò tiẹ̀ tí ì wá níyàwó rárá. Ẹ jọ̀ọ́, ṣé kò ní difficult fún irú mi láti fẹ́ yàwó báyìí? Because nígbà téèyàn sọ wípé èmi kẹ̀ Ọlọ́run ní jẹ́ ẹni tó jẹ́ pòun àti nǹkan báyìí tí jọ ń sùn, ẹni tó lọ sí kinní kan. So ṣe rí response tí mò ń rí ń sìn ó yàtọ̀ sí tìgbà yẹn gan, ó yàtọ̀. Ẹ ṣeun gan. Bàbá, lẹ́yìn ìgbà tí fọ́nrán yẹn jáde, àwọn ọmọ yín bóyá tó ti dàgbà,
tí wọ́n bá pàdé bàbá báwo ló ṣe feel kí ni nǹkan tí wọ́n sọ gangan nígbà tí wọ́n pè yín àbí lẹ́yìn ìgbà tẹ́ rí wọn. ẹ rí tàwọn ọmọ mo sọ pé tí wọ́n bá tó gbọ́ ilé wọn á tó wò pé wọ́n máa wo dádì ẹ̀ tún padà lọ sọ nǹkan tá a sọ fún yín again. First born mi tiẹ̀ pè mí ẹ mọ tóun tiẹ̀ béèrè ń tiẹ̀ ní pé mo sọ pé nígbà yẹn wọ́n ti bí òun pẹ́ nìyí dẹ̀ lọ kí mọ́mí òun nílé. Ó ní dádì ẹjọ́ ṣé kìí ṣe pé ó gbé mi dání nígbà yẹn ṣá o tó lọ kí mọ́mí mi. Mo ní wẹ̀ mọ́mí ẹ̀ ò sọ wípé ó gbé ẹ dání o ó kàn wá kí wọn ni. Ẹlòmíì náà tún pè mí ní wọn pé dádì ṣé gbogbo nǹkan tí ẹ̀dẹ̀ ń sọ yìí ṣé ó yẹ kí ẹ sọ ṣá tí mi ò bá sọ kò ní kọ́ ẹlòmíì lọ́gbọ́n. Because àìmọye nǹkan là ń rí àìmọye nǹkan là ń gbọ́ ẹlòmíì á jáde lẹ́ni á pàdé obìnrin ibi tó ti gbé náà ibi tó ti gbé ló ti máa gbé wọlé tí wọ́n ti máa lọ́jọ́ ní nǹkan papọ̀ irú èèyàn wo ló mọ̀ tó jẹ́ ibo ló mọ̀ tó ti ń bọ̀. Reason tèmi fi sọ nìyẹn pé ká lè kọ́ra wa lọ́gbọ́n so àwọn ọmọ mi ò ní bias mind kankan against it. Ẹ ṣeun gan bàbá ẹ ṣeun gan a dúpẹ́ lọ́wọ́ yín ẹ ṣeun gan a máa rí yín bá sà. Àmín. Ẹ ṣé àwọn. Ọ̀dà.